Ẹ̀ka ẹ̀kú dédé wòyí níbi gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ àti bá èmi ọmọ yín pàdé, ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé bàbá Èkìtì ò tí ì sùn. Ara òrókun ara òrẹ́dìyẹ ni, ara òrókun ara òrẹ́dìyẹ. Ṣe rí tí ọ̀tá ìta bá ń lé ni ènìyàn sì lè rí lísáwọ̀. Ẹ gbọ́ mi dáadáa o, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi o. Lára ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún wa, lára ọ̀rọ̀ tẹ́ ẹ kọ́ wa, pé tí ọ̀tá bá ń lé ní bọ̀ ènìyàn sì lè rí lísáwọ̀. Ṣùgbọ́n tí ó wá jẹ́ pé inú ilé ọ̀tá ti dìde sí èèyàn, níbo lè èèyàn fẹ́ sá sí? Mo kí yín pé kú déédéé wòyí. A jáwé olúborí. Mo kí yín, ara ò ní ní yín, ọ̀tá wa lára máa ní. Mo forúkọ bàbá Professor Banji Akíntóyè mo fi kí yín káàkiri gbogbo àgbáyé. Mo forúkọ májàsọ́lá kàkàkí olódùmarè olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà mo fi kí yín. Àti wà láàárọ̀ lọ́dọ̀ wa ní bíbá yìí ní dédé àkókò tí kíkì mi bá bá yín, ojú ò ní tì yín. Bí ọ̀rọ̀ àwọn bàbá wa ni wọ́n lẹ́ni agbójú ogun lé ò jẹ́ ní agbá, ẹni àbá fọ̀rọ̀ lọ òun ló já lárò kiri ẹni. Ẹni àbá gbẹ́kẹ̀lé òun gangan lọ̀tá ẹni. Igi tá àbá fẹ̀yìntì tó fi gbogbo ara ṣẹ̀gún, ta la àbá fọ̀rọ̀ lọ? Ta ló yẹ ká fọ̀rọ̀ lọ? Mo ní kí ló dé tí ikú dá ìran Yorùbá lóró? Mo ní kí ló dé tí ikú ṣe jàǹbá ńlá fún ìran Yorùbá? Ó ṣe wá jẹ́ àkókò tá a nílò àwọn ẹni ire, àwọn bàbá dáadáa tí ọ̀rọ̀ Yorùbá mọmú láyà wọn. Àwọn bàbá dáadáa tí wọn ò lè gbọ́rọ̀ Yorùbá kán mọ́ dìde, tá a lè pè wọ́n ní abiyamọ tòótọ́ tí máa ń gbọ́gbé ọmọ ẹ̀ tí ń dìde. Àwọn bàbá gidi. Kí ló jẹ́ wá ṣe jẹ́ pé àsìkò tá a nílò wọn ní ikú pa gbogbo wọn mọ́ wa lọ́wọ́? Mo rò ó níbi tí mo dára láìdá síbẹ̀ yẹn, orun yóò wá pé kí irú bàbá wa Gani Fáyẹ̀mí ó wà láyé lénìí, akọniwájú adájọ́. Ohun tó ṣẹlẹ̀ sí ìran Yorùbá yìí kó máa ṣẹlẹ̀. Mo ní kí irú bàbá wa Táyé Ṣóláàrin kó wà láyé lénìí, kí n tó ṣẹlẹ̀ yìí kó máa ṣẹlẹ̀. Ó di méjì o, ẹ má bá mi ò ní dárúkọ púpọ̀. Orú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, kí bàbá wa bẹ́ẹ̀ kọ́ Rasom Kuti kó wà láyé. Irú tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí, tó ti hàn sí gbogbo ọmọ Yorùbá pé inú ìgbèkùn la wà, kí irú bàbá wa Abraham Adésanya kó wà láyé. Orú tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ tó mú okùn ẹ̀mí Yorùbá tó fẹ́ já, kí irú bàbá wa Ọ̀nkú Bọ́lá Ìgè kó wà láyé. Ó di mẹ́fà. Àlú irú ohun tó ṣẹlẹ̀ sí ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí, kí irú bàbá wa Adékúnlé Ajáṣin kán wá wà láyé lénìí. Ṣé làwa ọmọ wọn ìbá jókòó, àbá máa sùn, àbá máa falala? Orin tí ìbá máa jáde lẹ́nu wa ni pé a ní bàbá kan, bàbá ara tó mọ iyì ọmọ. Ikú bọlá jẹ́, ikú sọlé ọlá dahoro. Ṣé kí n sọ pé ikú ló ń fìyà jẹ ìran Yorùbá lénìí? Torí àwọn àgbààgbà tó kù ní ilẹ̀ Yorùbá lénìí pàpàǹlági ni wọ́n. Àwọn àgbààgbà tó kù ní ilẹ̀ Yorùbá lénìí tí ẹ̀mí ọmọ Yorùbá ò jẹ́ nǹkan kan lójú wọn. Àwọn tó yẹ kó jẹ́ ẹni iyì
tó torí owó tó sọra wọn di ẹni ẹ̀tẹ́, àwọn tó yẹ ká máa rá bàbà fún kán wà láwùjọ ká dìde pé àwọn bàbá wa fẹ́ sọ̀rọ̀, wọ́n sọra wọn di ẹni ẹ̀tẹ́ torí owó. Kí orú Ayọ̀ Adébánjọ máa bọ̀ kéèyàn lóhun ò rí bàbá Ayọ̀ bàbá Fáṣọ̀rántì, Olúbáláyé, Bísí Àkàndé, Ṣẹ́gun Ọ̀ṣọ́bà, kéèyàn léèyàn kí àwọn kan láwọn ò rí èèyàn, ká má wá sọ àwọn ẹ̀hànnà tí wọ́n ti wá produce sí stéètì kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá tó jẹ́ bíi pé àwọn ti rí pé wọn ò lè dupò gómìnà wọn ò lè dupò sẹ́nítọ̀ mọ́, wọ́n wá mú àwọn ọmọ tí ò máa fún wọn ní return ní ò jẹ́ kí ẹ̀mí Yorùbá ó jẹ́ nǹkan kan lójú wọn. Kárí Saheed Òṣùpá ó ní ìwà ní sọmọdẹrú, ìwà ní sẹrú dọmọ, ìwà ní sọ ní dẹni àpọ́nlé, ìwà tó ní sọ ní dẹni àbùkù. Ẹ wá wáyé wọn lóde lénìí. Ó ti pẹ́ tí Ìgbò ti sọ pé àwọn ń lọ, ojú Yorùbá ò tètè là, a mọ̀ pé àwọn ará tòkè ọ̀hún èrò tó ń gbà fún ìran Yorùbá ni pé kí ikú kó pa onílé ọ̀kan. Ìgbà tán gbé ìlújà ikú wọn dé, Ọlọ́run wá ti ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho jáde síta. Ẹ ní gbàgbọ́, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbàgbọ́ lénìí 85% àwọn tó wà nínú Afẹ́nifẹ́re wọ́n rí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀tá tó fẹ́ fọ́ ìkòkò ọbẹ̀ wọn. Ẹbí ẹ̀ tí ì gbọ́, àwọn Fúlàní ti àgírí pé àwọn náà ṣe Nàìjíríà mọ́. Let us break this country. Haúsá sọ wípé àwọn náà ń lọ, pé àwọn ò lè bá Fúlàní ṣe, pé enough is enough. Religion náà fi tàn wọ́n. Orin tí àwọn Haúsá ń kọ nìyẹn tó fi gbọ́ ògo àwọn bàbá wọn lọ́wọ́ wọn. Àwọn Middle Belt sọ pé Iléyá, they reject Nigeria totally. Àwọn ìjọ sọ wípé àwọn tí ń wọ̀nà kíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn lè máa jèrè epo wọn. Bàbá mi Prince Múyìwá Olúkọ̀yà yóò dára fún yín. Àwọn Afẹ́nifẹ́re ẹgbẹ́ Arungun ilẹ̀ Yorùbá nìkan ló sì ń jà fún Nàìjíríà. Níjọ́ wo lẹ rí wọn kán sọ̀rọ̀ àlàáfíà sí ilẹ̀ Yorùbá rí? Níjọ́ wo lẹ rí wọn kán gbèrò àlàáfíà sí ilẹ̀ Yorùbá rí? Fúlàní ti láwọn ń lọ o. Ìsọsọ́rin làwọn Afẹ́nifẹ́re, ẹgbẹ́ Afẹ́nifẹ́re sì ń pariwo ẹgbẹ́ Arungun ilẹ̀ Yorùbá, àwọn akótilétà. Tí ẹ bá rí irú àwa ìta bá ń sọ̀rọ̀, iṣẹ́ tó yẹ káwọn bàbá yẹn ṣe tá à ń ṣe, tá a jáde títa tá a sọ pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá rí náà. Ológo nílẹ̀ ní ọmọ Yorùbá, ògo tó tàn, ògo tó ń ṣáná ni. Kí ló dé tán ti ògo Yorùbá sínú òkùnkùn? Ògo tó bá dẹ̀ wà nínú òkùnkùn kì í wúlò fólógo. Kí ló dé? Tá bá ń sọ̀rọ̀ nípa Odùduwà Prince Company, ìtàn làwa dé bá. Torí Yorùbá sọ wípé tọmọdé ò bá bàtà bá àrọ́bá sì rèé òun ní bàbá àtàn. Ó ṣojú wọn o, wọn ò bá ìtàn. Wọ́n lè wà lọ́mọ kékeré, wọ́n lè wà ní young boy or young man, but ó ṣojú wọn. Nígbà tán dá Oòduà testa ẹlẹ̀, ó ṣojú wọn.
wọ́n jèrè ẹ̀ ó ṣojú wọn dẹ̀ arí lára wọn tó ṣiṣẹ́ ní National Bank kì í ṣe pé àwọn gbọ́ ìtàn táwa bá ń sọ pé Yorùbá ti gbádùn rí ìtàn làwa ń pa àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re di majority ẹgbẹ́ Afẹ́nifẹ́re yìí ó ṣojú wọn kòró wọ́n ti gbádùn nílẹ̀ Yorùbá rí wọ́n ti jèrè Yorùbá rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bàbá àwọn ò ra kẹ̀kẹ́ ṣùgbọ́n nígbà tí Yorùbá dùn nígbà táwọn bàbá wa ní temporary freedom ó rọ̀ wọ́n lọ́rùn láti gòkè ó rọ̀ wọ́n lọ́rùn láti ṣe ohun tó dáa nígbà táwọn bàbá wa establish the first industrial estate kì í ṣe pé àwọn bá ìtàn ẹ̀ ńlẹ̀ àwa bá ìtàn ẹ̀ ńlẹ̀ ni ó ṣojú wọn wọ́n mọ̀ nípa ẹ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹgbẹ́ Arungun ilẹ̀ Yorùbá bàbá mi Ṣakiru Azeez ẹ̀yin náà ò tí ì sùn ọ̀rọ̀ Nàìjíríà tó ń gbónu lọ́wọ́ lójú èèyàn àwọn ìwé kan wà lọ́wọ́ mi bíbẹ̀ tí list ẹ̀ wà lọ́wọ́ mi orí gbogbo tó wà bíbẹ̀ pápátá kò sí lè tó ṣẹ̀yìn bàbá Pa Adébánjọ ó ti wà láyé nígbà tó ń dá gbogbo ẹ̀ lẹ̀ torí gbogbo tó wà bíbẹ̀ kò sí lè tán dálẹ̀ ní 1930 kò sí lè tán dálẹ̀ ní 1940 started from 1952 wọ́n ti wà láyé ó ṣojú wọn ìtàn làwa dé bá ìtàn àti bá a ṣe kà nínú ìwé pé under 7 years under the leadership of baba professor Ọlọ́run ọba o Pa Awólọ́wọ̀ Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yorùbá under 7 years Yorùbá ní iléeṣẹ́ 111 111 company kì í ṣètàn ó ṣojú wọn nígbà tí ìran Yorùbá the building of the national first government secretariat wọn àpánìtàn fún àwọn àwa kà nínú ìwé ọtúpàǹtàn fún wa ni ṣùgbọ́n ó ṣojú wọn ó ṣojú àwọn bàbá yẹn ní èwo náà bí ní 1940 èwo náà bí nínú wọn ní 1980 èwo náà bí nínú wọn ní 1960 wọ́n ti wà láyé ó ṣojú wọn ó ṣojú wọn o introduction of the national first free aid oh my God gbogbo ẹ̀ ló ṣojú wọn ìtàn làwa dé bá gbogbo nǹkan wọ̀nyí tí mò ń kà yìí òun ni ó pọ̀ ń bí báyìí gbogbo ẹ̀ ló dẹ̀ ń ra lójú wọn inú wọn dẹ̀ ń dùn torí pé àwọn rí owó gbà ìgbáyé gbádùn ọmọ Yorùbá ò jẹ́ nǹkan kan lójú wọn ẹja bira wa léèrè ṣé bàbá Abraham Adésànyà lè wà láyé kí Yorùbá máa lan tó ń là kọjá yìí ṣé ọkú Bọ́lá Ìgè lè wà láyé kí Yorùbá máa lan tó à ń là kọjá yìí nítorí pé wa a mọ̀ mú olódodo lọ ṣáájú ibi àwọn pàpà ńlá gí bàbá tó wà ńlẹ̀ yìí tó tẹ́ pé n tó wà lọ́kàn wọn ni pé káwọn ṣáà máa dìbẹ́ẹ̀dì Nàìjíríà tí ń pa ọmọ Yorùbá lójoojúmọ́ ẹ gbọ́ oore wo la Afẹ́nifẹ́re ṣe fún ìran Yorùbá mi ò tí ì gbọ́ rí o bóyá èmi ni mi ò wò ó mi ò tí ì gbọ́ rí mi ò dẹ̀ ka nínú ìwé rí mi ò ka nínú newspaper pé Arẹwà jáde síta ó ń dìfẹ́ǹdì ọmọ Yorùbá no mi ò gbọ́ rí
mi ò dẹ̀ gbọ́ rí pé Ìdìgbò ọ̀hádẹ́sẹ̀ gbogbo nìyẹn ti ń dún wọ́n jáde síta ká máa defend ọmọ Yorùbá bó ti mo ti gbọ́ rí o ó dẹ̀ ṣojú mi kòrò wọn fi lè pàtó fún mi níbi tí Afẹ́nifẹ́re ti ń defend ọmọ Fúlàní against the Yorùbás ó ṣojú mi mo gbọ́ rí mo dẹ̀ kánú ìwé níbi tí Afẹ́nifẹ́re ti ń defend ọmọ Ìgbò against the Yorùbás ẹ mọ̀ pé nǹkan ti ṣe wá àwọn bàbá ìkà tẹ bá ti ń gbọ́ alọ́kó lóhun kígbe gbogbo ọmọ Yorùbá ló máa ń pẹ́ pé bẹ́ẹ̀ àwọn bàbá yìí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló yẹ ká máa pè bẹ́ẹ̀ ẹgbẹ́ Arungun ilẹ̀ Yorùbá. tó sọ ìran Yorùbá sínú òkùnkùn tínú wọn dẹ̀ ń dùn torí kọ́bọ̀kọ́bọ̀ tán rí gbà. àwọn bàbá wa ìgbàanì wọ́n ní òun wówó lọ pàdé iyì lọ́nà ó yẹ kó padà sílé nì tàwọn bàbá eléyìí ò rí bẹ́ẹ̀ o at age of 95 wọ́n sì ń wówó kiri ní owó náà wáwáwáwá tán dẹ ní àbùkù káàkiri owó náà wáwáwáwá tán sọ ògo Yorùbá dànù owó ná wáwáwáwá tí ẹni ìṣáájú Yorùbá lójú ayé wọn tó dẹ̀ ń dẹni ìkẹyìn owó náà wá ẹni ìṣáájú tó dẹni ìkẹyìn tẹ́ bá máa gbọ́ nínú ìwé ìtàn first of this thing Yorùbá ni first kìnnìkan Yorùbá ni first kìnnìkan Yorùbá ni first kìnnìkan Yorùbá ni tọ̀hún Yorùbá ni ṣùgbọ́n Yorùbá gbàyẹlé ni ló wá di number last orílẹ̀-èdè tí àwọn bàbá yìí ní dandandan kí ìran Yorùbá ó kú sí màálù ṣe ó wà important than ọmọ Yorùbá nínú Nàìjíríà orílẹ̀-èdè tó ní kọ́ ọmọ Yorùbá ó kú sí Fúlàní ìbá máa pọ̀ ọmọ Yorùbá lọ́tún lósì you won't see them say anything about it ẹ ti gbọ́ ká gbọ́ pé Fúlàní àtàkì orí ìlú kan ní ilẹ̀ Yorùbá kí àwọn Afẹ́nifẹ́re wá pé press release or press conference come condemn ẹ we will not take it again wọ́n á dákẹ́ bí omi àmúni ẹ jẹ́ kí bàbá Akíntóyè wá jáde síta kó wá sọ wípé bí Fúlàní ṣe ń pa ọmọ Yorùbá ó tó gẹ́ àní tá à ń sọ ni pé we are going tó wá máa dọjọ́ kejì ẹ̀rí àwọn Afẹ́nifẹ́re gbogbo ohun tí bàbá Akíntóyè sọ yẹ they will condemn it ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó dúró gẹ́gẹ́ bí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá mo tún rí nǹkan kan bíbà tó ṣe júmọ́ lórí fìrí ẹjẹ́ ń tó kà síta mọ́sálọ̀ okay wọ́n ní including of the first world class stadium in the nation Liberty Stadium first stadium in Nigeria fọ́tí gbogbo ẹ̀ lé ní òun wá dáa ogun tó yẹ ká jẹ́ ti dogun Fúlàní ogun àwọn bàbá wa tán ṣe lẹ̀ tóníkálùkù sọ wípé iṣẹ́ tí mo fòwúrọ̀ mi ṣe ọmọ ní ó jogún ẹ̀ ogun tó yẹ ká jẹ lọ́wọ́ àwọn bàbá wa Fúlàní ti jogún ó ti gba ogun wa lọ́wọ́ wa inú wọn dẹ̀ ń dùn you won't see them condemn Fúlàní instead of them to condemn Fúlàní wọ́n á embrace wọn ni ẹ̀yìn wọn lẹ máa bá wọn àwọn lókù tó ń dìbẹ́dì Nàìjíríà pé Nàìjíríà ò gbẹ́dọ̀ wò nígbà tán mọ̀ pé Nàìjíríà ti wó tán mo sọ lẹ́ẹ̀kan mo ní ọmọ àlè ní rílé bàbá ẹ̀ tí ń lanú lẹ̀ tó gbójú kúrò ń bẹ̀ pé bó bá lè wò kó wó ṣùgbọ́n ọmọ ọkọ á pe àwọn àbúrò ẹ̀ tó kù ilé bàbá wa ò gbẹ́dọ̀ dàrú ẹ̀jẹ̀ atukọ̀
ìpínlẹ̀ wo ló wà ní ilẹ̀ Yorùbá tí Fúlàní ò ti kàn wá léwo? ìpínlẹ̀ wo ló wà ní ilẹ̀ Yorùbá tí ò ti jẹ́ pé ohun tó wu Fúlàní náà ṣe ń bẹ̀? And mo sọ lẹ́ẹ̀kan, mo ní nígbà tí Buhari wà ń bẹ̀, àwọn bàbá yìí sọ wípé Buhari ni kò gbóhùn kankan, etí ẹ̀ kíní kankan kò gbéde wọn. Tinubu náà tó wà ń bẹ̀ ń fi ẹ̀rù ń bà wọ́n àti sọ̀rọ̀. Kì í dẹ̀ ṣe pé ẹ̀rù ń bà wọ́n, wọ́n mọ̀ tán ṣe torí pé they don't want peace for the Yorubas. Wọn ò fẹ́ kí ẹ̀mí Yorùbá ó gùn. Ẹ̀jẹ̀ Yorùbá ò sí lára wọn sẹ́ẹ̀. We the Yoruba must beware of Egbe Afenifere, Egbe Arungun lẹ̀ Yorùbá. Ibi tẹ́ ti máa mọ̀ pé owó náà wà. Ibi tẹ́ ti máa mọ̀ pé ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn wọn. Ibi tẹ́ ti máa mọ̀ pé ẹ̀mí mọ̀dàrú ló ń bá wọn gbé. Ibi tẹ́ ti máa mọ̀ pé dìgbòlugi àgbà ìyà ni wọ́n, àwọn bàbá ìkà. Nínú constitution of Afenifere, mo sọ fún yín pé ìtàn làwa bá lẹ̀ lára àwọn bàbá dáadáa tí wọ́n jọ dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀, bàbá 106 tí mo lọ máa ń bá yẹ tẹ́jọ́ dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀. In their constitution ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re, ẹni tó bá ti dàgbà jù nínú wọn ni ó jẹ́ olórí. Ẹni tó bá ti ṣe kíni, tó bá ti dàgbà jù, ó dìgbà tẹ́ni yẹn tó bá dágbére fáyé kí ipò yẹn tó padà lọ sọ́dọ̀ ẹlòmíì. The reason that bàbá Adékúnlé Ajáṣin òfin jẹ́ number 1 nítorí pé bàbá Awólọ́wọ̀, wọ́n rí bàbá Awólọ́wọ̀ àti leader, wọ́n dẹ̀ gbà fún bàbá yẹn pé omi ara Awólọ́wọ̀ Yorùbá ni, ẹ̀jẹ̀ ara Awólọ́wọ̀ Yorùbá ni. Tí Awólọ́wọ̀ bá fún imú lẹ̀, Yorùbá ló fún. Irun orí Awólọ́wọ̀ Yorùbá ni. Mo lórí ọ̀fẹ́ àti bàbá Akíntóyè sọ̀rọ̀ lénìí pé bàbá, can you tell me just little about Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀? Bàbá ní ohun tó jẹ́ pé òun máa jókòó, wọn máa sọ ìtàn Awólọ́wọ̀ fún mi odidi oṣù 3 àti ní parí ẹ̀. Bàbá lóhun ò rí ẹni tó fẹ́ràn Yorùbá bẹ́ẹ̀ tó. Ó ní wọ́n bú Awólọ́wọ̀ ju àwọn lọ́bọ́ ṣe ń bú àwọn yìí. Ó láwólọ́wọ̀ òwò bẹ̀ ibi tó ń lọ pé torí tó fi ṣàṣeyọrí nìyẹn. Tó bá ti gbòbìnrin kankan tó bá ti ń lò lọ́kàn pé ó yẹ kí Yorùbá ti ní nǹkan báyìí, ó yẹ kí Yorùbá á náà bẹ̀rẹ̀ tó bá ti pa àwọn èèyàn pé nǹkan báyìí ló wà lórí òun, bí ó ṣe máa ṣàṣeyọrí ẹ̀ ló máa wá á dẹ̀ mẹ́ẹ̀kẹ́. Bàbá ní that is why that it is easy for Awólọ́wọ̀ to be able to have a 111 company in 7 years. Nítorí pé ó nífẹ̀ẹ́ Yorùbá. Bàbá wa parí ọ̀rọ̀ yẹn. Wọ́n lé ẹni kejì táwọn tún rí tó fẹ́ràn Yorùbá bí Awólọ́wọ̀ ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Tó fẹ́ràn Yorùbá ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ìgbòho Òòṣà yẹ ọ̀tá ló jẹ́ fún àwọn Afẹ́nifẹ́re o. Arungun ẹgbẹ́ ilẹ̀ Yorùbá tí ogun ilẹ̀ Yorùbá dẹ̀ ń rún lójú wọn, tán pera wọn ní àgbààgbà, tán pera wọn ní leader nílẹ̀ Yorùbá. Nígbà tí bàbá Awólọ́wọ̀ kú tán, the leadership of Afẹ́nifẹ́re ó fò fẹ́ẹ̀ ó dọwọ́ Adékúnlé Ajáṣin. Àwọn ń parọ́ èjì torí àwọn ò lọbẹ̀ láti lọ jẹ̀lú, wọ́n lọbẹ̀ láti lọ sílùú ni. Àwọn tó dé òní òǹṣò lóṣèlú, ọ̀jẹ̀lú ni wọ́n, ọ̀ràlú ni wọ́n. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá l'Adékúnlé Ajáṣin kúlé lórí? It is because they are fighting for the June 12 pé Yorùbá ni. No. A lè gbà, báwo lẹ ṣe máa ṣe báyìí? Wọ́n mú bàbá àgbàlagbà. Bàbá was 80 something years that time. Wọ́n ti bàbá yẹn mọ́lé nígbà tí bàbá máa jáde. Bí bàbá yẹn ṣe kú tán fẹ̀rẹ̀, the leadership of
the authentic Afenifere ni mò ń sọ̀tẹ̀ ẹ̀ lọ́wọ́ o. Ó bọ́ sọ́wọ́ bàbá wa pa Abraham Adésanya akọniwájú adájọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa mọ̀ pé lọ́ọ̀yà ni bàbá. The leadership bàbá ń lù lọ with confidence. Anywhere ni bàbá ti lè sọ̀rọ̀. Anything that belong to the Yorubas. Tẹ́ ẹ bá gbàgbé nígbà tí Abdulsalam gba ìjọba, bàbá Abraham Adésanya ló kọ́kọ́ lọ sí Aso Rock. We the Yoruba we know. Ẹ ti lè máa ṣe tipẹ́tipẹ́ this time around. Bàbá Okuti ẹ̀gbọ́n tí Sergeant Roger sọ ni pé bí bàbá yìí ò ṣe kú kò yé o. Bàbá yẹn ti ń rìnrìn yẹn bọ̀ ó ti rí wípé tó ń bá lọ àwọn wọ̀nyí máa balẹ̀ Yorùbá jẹ́ the original document of Afenifere bàbá Abraham Adésanya ò gbélẹ̀ fún wọn. Torí ó ti mọ̀ pé àwọn eléyìí owó náà wá kiri, àwọn eléyìí ipò náà wá kiri, àwọn eléyìí ẹ̀jẹ̀ Yorùbá ò sí lára wọn, àwọn eléyìí ò lè fọkàn sí Yorùbá. Tí àwọn eléyìí bá rí owó they will deny the Yorùbá. Ṣé wọn deny ẹ̀? Ṣé Ayọ̀ Adébánjọ ò deny Yorùbá? Ṣé Fáṣọ̀rántì ò deny Yorùbá? Ṣé Olúbàláyé ò deny Yorùbá? Ṣé Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ò deny Yorùbá? Ṣé Bísí Àkàndé ò deny Yorùbá? Bọ̀dé George ẹ máa kà wọ́n lọ. Àwọn tó pera wọn ní former governor, àwọn tó pera wọn ní former senator, èwo ni ò deny Yorùbá nù wọn. Nígbà tí bàbá Adésanya lọ tán, Afenifere bá ó dùn ní leader méjì. Fáṣọ̀rántì was the headers. Lójijì náà announce Ayọ̀ Adébánjọ. Ayọ̀ Adébánjọ ń lòpọ̀ lọ lọ́wọ́. Nígbà tọ́rọ̀ Tinubu délẹ̀, nánà sáàkì Ayọ̀ Adébánjọ lójijì tí ò ṣẹlẹ̀ rí nínú Afenifere. Ìgbà tá a máa wádìí ẹ̀ lọ, owó ló dìjà owó Bọ́lá Ahmed Tinubu. Kẹ́ lè mọ̀ pé wọ́n fi ayé yín gbá géèmù ni. Pé àwọn ẹgbẹ́ Afenifere tòde òní, ẹgbẹ́ Arungun ni. Ayọ̀ Adébánjọ support Obi. When Ayọ̀ Fáṣọ̀rántì support Tinubu, lẹ́gbẹ́ bá pín sí méjì. Ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ wípé nínú Afenifere tó bá fẹ́ play politics wà play politics. This ẹgbẹ́ o is for Yoruba o, not for political party o. Ṣùgbọ́n nígbà tó dórí àwọn ọmọ Arungun, Afenifere fọ́ sí méjì. Ọ̀tá dẹ̀ ń wò. Ọ̀tá ń wò wọ́n ní àwòrẹ́rìn, ní àwòsọkún, àwọn ń wòra wọn ní àwòrẹ́rìn. Wọ́n á dórí tẹlifíṣàn, wọ́n á ṣe lábalábá. They will start. Wọ́n wá bẹ̀rẹ̀ sí recruit àwọn ẹ̀hànnà like Fáyọ̀ṣe, like Fáyẹmí, Ṣẹ́gun Mímíkò, Dàpọ̀ Bíọ́dún. Tí ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn wọn tó jẹ́ pé owó náà wá bẹ̀ to make money. To make money, ìfẹ́ Yorùbá ò sí ń bẹ̀. Yorùbá tó jẹ́ pé ó wà lókè àgbà. Bí Yorùbá ṣe máa padà sókè àgbà kò kàn wọ́n. Yorùbá wá dẹni tá à ń tẹ̀ mọ́lẹ̀. Gbogbo ogun tí àwọn bàbá wa fọ́ bí ó dàbí ọmọ ni tí bàbá ẹ̀ mú lọ sóko, tí bàbá ẹ̀ gbé akèrègbè omi tó gbé sí lẹ́gbẹ̀ẹ́, bí bàbá bá ti ń kọbè tí bàbá ń làágùn tó mú, bàbá tún ní pé ó yá fún mi lómi mú, bàbá tún mú mi, á tún fún ní abọ́, òun á tún gbé ń tó lọ ń bá bàbá ṣe ni kó ṣàdúró tí bàbá kó máa bomi fún bàbá. Bàbá kọbè tán iṣu ta tán, ọmọ fúnra rẹ̀ ló wá finá sóko ní iṣu bá jóná mọ́nú ebè. Ló ba ayé bàbá oníbàbá jẹ́. Iṣẹ́ tí bàbá fi gbogbo bí oṣù bí 3-4 ṣe ó di àṣedànù.
àwọn tí àwọn bàbá yìí ń kójọ tá ń kójọ pé kí ìran Yorùbá má bàa ara rẹ̀ tó ṣojú wọn táwọn gan jèrè inú ẹ̀ àwọn fún ara wọn ló dẹ̀ ó bàjẹ́ lójú ara wọn inú wọn dẹ̀ ń dùn àwọn tó wá ń bàjẹ́ tó wá gbà lọ́wọ́ wọn yẹn wọ́n wá sọ wọ́n di ọ̀tá àwọn sọ wọ́n di ọ̀rẹ́ kán tó lè bà lè máa ba ilẹ̀ Yorùbá jẹ́ lọ they embrace them tí Afẹ́nifẹ́re bá sọ wípé àwọn ni agbẹnusọ fún ìran Yorùbá nígbà tá Afẹ́nifẹ́re sì ń jẹ́ Afẹ́nifẹ́re tí àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ pé omi ara wọn ẹ̀jẹ̀ ara wọn Yorùbá ni nígbà yẹn lóhun tí àwọn bàbá ohun tí àwọn ìyá wa bá sọ ń ta làwọn bàbá yìí máa ṣe mítìlé lórí àwọn Yorùbá láwọn ní the free education àwọn Yorùbá láwọn ní the health àwọn Yorùbá ní ọ̀nà wọn àwọn fẹ́ kọ̀nà wọn dá àwọn Yorùbá sọ̀rọ̀ nípa iná òun làwọn bàbá yẹn máa gbé síta but today we the Yorùbá nowadays say that àwa ò ṣe Nàìjíríà mọ́ Nàìjíríà tí àwọn brothers wa àwọn sister wa ò lè fi rọrùn wálé láti Amẹ́ríkà kínú wọn máa dédé máa dùn kán dédé gbé báàgì wọn pé by next week máa wà ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí kọ́kọ́ máa kú sára náà tó bá ní kankan tó fẹ́ ṣe ní ilẹ̀ bàbá ẹ̀ ní ilé bàbá ẹ̀ tó jẹ́ ìwà important èmi ti máa gbéra ìwánú àwẹ̀ èmi tó bá ti kú dẹ̀ kó bọ́lẹ̀ láti pé ìjọ o àti dé Cairo o àti dé Addis Ababa àwọn security wọn á ti wá dúró dè wọ́n ní airport a máa rìn kiri tó bá wọ tọ́lẹ̀tì security máa tẹ̀lé lẹ́yìn tó bá fẹ́ yàgbẹ́ security máa tẹ̀lé lẹ́yìn lẹ́ẹ̀máa rẹ́ lómìn tá a máa lọ tí àwọn onígẹ̀hẹ̀gẹ̀hẹ̀gẹ̀ á máa tẹ̀lé lẹ́yìn tá a máa wò hàn nílé bàbá ẹni. ẹlòmíà ní 15 years rèé tóun ti tẹ̀lé Yorùbá gbẹ̀yìn àti ronú 25 years àròní 30 years pé owó labí ilé ló wà òkú ẹ̀nà gbé padà sí Amẹ́ríkà Dr. Aborode nìyẹn you will never see Afẹ́nifẹ́re Arungun Egbe to see anything about that àwa sọ pé à ń lọ a lè bá àwọn apààyàn gbélé mọ́ a lè ní àjọṣepọ̀ pọ̀ pẹ̀lú àwọn tí ń dúbú ènìyàn tí wọ́n á dédé mú ọ̀bẹ tí wọ́n á máa gé ọrùn ènìyàn bígbà tí ènìyàn bá gé ọrùn ẹran àwọn Afẹ́nifẹ́re ní rárá o tipátipá lẹ máa fi fẹ́ràn wọn tipátipá lẹ máa fi fẹ́ bá wọn gbé torí pé owó tán fẹ́ gbà. di Afẹ́nifẹ́re tí wọ́n dá kalẹ̀ fún ìjàngbara Yorùbá fún ìkọ̀yà Yorùbá fún ìgbédìde Yorùbá àwọn gan ló wá ti Yorùbá sínú ìgbèkùn náà tí wọ́n became the enemy of freedom. àwọn bàbá ìkà tán lùlù bámúbámú làwọn yóò àwọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan fún ìran Yorùbá. àwọn bàbá ìkà tí wọ́n gòkè odò tán gé afárá dànù. àwọn bàbá ìkà tí ẹ̀mí ọmọ Yorùbá tó ń bọ́ lọ́wọ́ Fúlàní lójoojúmọ́ tí ò túnú ẹyọ kan lára wọn. ṣùgbọ́n kán gbé agbádá bàbá 94 kán gbé agbádá sí lọ́rùn kán gbé sínú jíìpù ó di ọ̀dọ̀ Tinubu ní Aso Rock orí dẹ̀ tí ń gbọ̀n èyí tó yẹ kó fọjọ́ alẹ́ ṣe nǹkan tó dáa ó tún fi bà Yorùbá jẹ́ ni Ọlọ́run á mú yín Ọlọ́run á ṣe kí ni á mú yín. àwọn bàbá ìkà tí wọ́n sọ wípé àwọn Awólọ́wọ̀ dúró ní dúró alájẹṣẹ́kù àwọn eléyìí alájẹtán ni wọ́n. àwọn bàbá ìkà náà máa ń pòwe pé kọ́mọ ó tó jogún àwọn máa jẹ ọgbọ̀n ogún àtọgbọ̀n gbogbo ẹ̀ jẹ́ 50 àwọn bàbá eléyìí 50 làwọn jẹ gbogbo ẹ̀ làwọn jẹ tán ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti jayé ọmọ wọn lú ṣebí ilẹ̀ lájọ wà tí Fúlàní pa ọmọ bàbá Fáṣọ̀rántì ìyá oníyà ìyá Ọláyínká Fáṣọ̀rántì. ilẹ̀ ilẹ̀ wà nígbà tó Olúfálàyè tán lọ ka mọ́ oko kìí ṣe Sókótó kìí ṣe Katsina o Àkúrẹ́ ń bẹ̀yẹ náà ni o ìyá yẹn ń bọ̀ láti Èkó ni o nákàmọ́nà o
ní Fúlàní dẹ̀ dù bó ṣe wù wọ́n. Àwọn bàbá yẹ ẹ ti rí wípé ìkà ni wọ́n, arúngún ni wọ́n. Gbogbo làálàá àwọn bàbá wa àná, gbogbo iṣẹ́ táwọn bàbá wa fi àná ṣe kí ìran Yorùbá má bàa ráre, ojú wọn ló dẹ̀ ṣe ń parẹ́ tí Fúlàní ń parẹ́ mọ́ wọn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn wà láyé nígbà tó bá sọjọ́ tó hand over ogún wa lé Nàìjíríà lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀ kó ti pẹ́ tí Nàìjíríà ti ń fi ìyà jẹ Yorùbá. It is because they belong. Àwọn gómìnà fún wọn lówó, tí wọ́n bá ti rí pé mọ́tò wọn ó ń ṣe èéfín, fóònù náà máa gbé tán máa pe gómìnà, tó wọ́n máa tọ̀sẹ̀ méjì mọ́tò míì máa wọlé. Òun ni wọn fi lẹ́nu ọ̀rọ̀ to control the governor, torí pé wọ́n ti jàjẹbánu ń bẹ̀, àjẹbánu làwọn wá fi lé ayé wọn jẹ. Yoruba people beware of Afenifere, Egbe Arungun ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá beware of Egbe Afenifere, Egbe Arungun ilẹ̀ Yorùbá. Ẹ má fojú Awólọ́wọ̀ wò wọ́n. Lóòótọ́ náà lè dé fìlà Awólọ́wọ̀, náà lè gbégo Awólọ́wọ̀ sójú. Ẹ́jìnì Ṣàgàrí, ẹ́jìnì Àbáṣà ló ń bẹ nínú wọn. Ẹ́jìnì Babangida ló bẹ nínú wọn. Ẹ́jìnì Fúlàní ló ń bẹ nínú wọn. Wọ́n kàn ń fi itọ́ funfun síta, inú itọ́ dúdú ń bẹ nínú wọn. They establish Afenifere láti lè dìde fún Yorùbá ní ọjọ́ ìpọ́njú. They establish Afenifere láti lè dúró gẹ́gẹ́ bí òpó tó mú ilé dúró tí ò ní jẹ́ kí ilé yẹ̀, ṣùgbọ́n àwọn gangan náà yẹ ilé fún ara wọn. Àwọn Fúlàní ń kóbon fún àwọn ọmọ wọn pé ẹ máa lọ sí ilẹ̀ Yorùbá, ẹ lọ máa pa wọ́n díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń pa wọ́n àmà rí lára wọn tí ọmọ sá kúrò ní ìlú. We want to take that land. That land is our target. Àwọn Afẹ́nifẹ́re mà ní dáadáa o. They want to depend in Nigeria. Ni mo fi sọ pé gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti gbọ́ tó ń dárúkọ regional government, iṣẹ́ owó àwọn Afẹ́nifẹ́re yìí ni. Tẹ́ bá ti ń gbọ́ restructuring, iṣẹ́ owó àwọn Afẹ́nifẹ́re yìí ni. Torí ìkòkò ọbẹ̀ wọn ni, ọ̀nà àti jẹ́ ni, wọ́n jayé wọn mọ́ wọn lù ni. Wọn ò dẹ̀ nílò òun ni wọn ní làákàyè. Pé ṣe là ń ṣe rere, ṣe là ń fọjú alẹ́ ní ṣe rere. Kéèyàn lè ní orúkọ tó dára lẹ̀ fọ́mọ. I'm sorry to mention this name. Mo ti lọ sí ilé iṣẹ́ kan rí. Ọmọ Èkó lẹni ẹ. Orúkọ ẹ̀ máa jẹ́ Ọmọborí Owó. Kasim Ọmọborí Owó. Bá ṣe dé ní ilé iṣẹ́ yẹn, wọ́n ti gba ẹ̀mí wọlé bó ṣe dárúkọ Ọmọborí Owó tán ní Mr. Ọmọborí Owó tó débẹ̀ ń tẹ́ kọ́kọ́ máa sọ ní ṣé Ọmọborí Owó Ìjẹ̀rò ni ẹ́? Ó ní rárá o, àní ìwọ Ọmọborí Owó bùtù ni ẹ́? Ẹni yára bẹ̀rẹ̀ ẹ̀yin ọ̀bàyé jẹ́ burúkú yìí, ẹ̀yin wèrè ọmọ bàbá ẹ̀ wà lára àwọn tí ò jẹ́ káwọ́lọ́wọ́ ṣe ìran Yorùbá lé lóore lónìí sà. Bàbá àti tèun òṣòṣèlú, ẹni bẹ́ẹ̀ ni bàbá òun. Bàbá yẹn ni Ọmọborí Owó Ìjẹ̀rò ni mo pè mí. Ìyá sọ pé ipò tí lèmi ti wá mu yá dákẹ́. Ṣé mọ̀ pé bàbá yẹn ti fi òṣèlú láti 1999 tó bá jẹ́ pé bàbá yẹn ṣe dáadáa ni ó yẹ kórúkọ àwọn ọmọ ẹ̀ káwọn ọmọ ẹ̀ tiẹ̀ ti jáde bí wọn bá dé gọ́vnà kan di house of rep kan di senator. Ṣùgbọ́n ti jayé ọmọ títí ẹ̀ mọ́ lú. Ẹ̀yin náà
ẹ máa bẹ́kún lọ ni ìgbẹ̀yìn yóò lè dáa ẹ ti dalẹ̀ Yorùbá torí ẹ ti ra ogún ojú yín ní ogún ilẹ̀ Yorùbá ṣe ń ra tẹ àwọn tó ń ra ogún Yorùbá tán ra kí ìran Yorùbá má bàa gbérí ẹ ń bírèsì wọn ṣùgbọ́n ẹ ti mọ̀ pé tí wọ́n bá ṣe ọdún bó bá jọdún iléyá náà ń ṣe tó jọdún ìtúnú àwẹ̀ tó jẹ́ kérésì tó jẹ́ àjíǹde màálù kọ̀ọ̀kan máa balẹ̀ lápò yín pẹ̀lú bí a 3 mílíọ̀nù 5 mílíọ̀nù máa dẹ̀ ra mọ́tò fún yín lẹ́wà torí ẹ̀ lẹ́ ta Yorùbá mo ṣe prógámù kan mo láwọn bàbá yìí ti ta Yorùbá fún Fúlàní that is why you see them they cannot support the Yoruba freedom ó dàárọ̀ God bless you ẹ ti já pàdé lọ́la oorun ayọ̀ lẹ́ máa sùn please support Baba Ekiti TV on YouTube channel aburú ò ní ṣẹlẹ̀ sí yín good night.